Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àlàáfíà káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n tún fẹ́ràn àwọn òṣèré fíìmù àwọn òṣèré tíátà Yorùbá iná máa ń ké sí àwọn àgbààgbà iṣẹ́ tíátà Yorùbá pàápàá ẹgbẹ́ òṣèré TAMPAN. Bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ àwọn ọ̀tọ̀kùlú èèyàn ní ilẹ̀ Yorùbá pàápàá àwọn ọba àti àwọn aṣíwájú ẹ̀sìn wípé ká má ṣe wo ọ̀rọ̀ àwọn gbajúgbajà òṣèrébìnrin méjì ni tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn tí wọ́n sì ń bára wọn jà débi pé wọ́n ti gbéra wọn lọ ilé ẹjọ́. Ìyún Ìyábọ̀ Òjó táwọn olólùfẹ́ mọ̀ sí Queen Mother àti Alhaja Lizzy Anjorin pé ká má ṣe wo ọ̀rọ̀ wọn níran kó sì tètè bá wọn dá sí nítorí pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń kọjá nǹkan tí àwọn èèyàn lérò, wọ́n sì ti ń gbé ọ̀rọ̀ náà kọjá nǹkan kékeré. Ẹ rántí wípé Ìyábọ̀ Òjó àti Lizzy wọ́n ti sọ ara wọn di iná àti omi tó jẹ́ pé gbogbo ìgbà làwọn méjèèjì ní ń kọlu ara wọn. Kódà àsìkò kan wà tó jẹ́ pé níṣe ni wọ́n yẹ̀yẹ́ ara wọn lórí ẹ̀rọ ayélujára. Eléyìí ló sì padà bí Ìyábọ̀ Òjó nínú tó fi gbé Lizzy Anjorin tó gbé lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí obìnrin náà tó sì ń béèrè òbítíbitì owó gẹ́gẹ́ bí owó gbàmọ́bínú àti owó ìtanràn lọ́wọ́ Lizzy Anjorin. Ṣá o lásìkò tí ẹjọ́ náà tó ń gbóná làálàá ènìyàn onídàájọ́ tó jẹ́ obìnrin tó fẹ́ bá wọn dájọ́ inú máa gbé ìgbésẹ̀ abiyamọ dáadáa tó sì pe àwọn méjèèjì tó bá wọn sọ̀rọ̀ pé kán parí ẹ̀ ká gbé ẹjọ́ kúrò ní kóòtù. Ọ̀rọ̀ tí Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó sì sọ tán báwọn oníròyìn sọ òun ni pé àwọn yóò parí ìjà náà àti pé ọ̀nà àbáyọ ti dé. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà níṣe ni ìjà àárín àwọn méjèèjì ló máa tún le sí i tó jẹ́ wípé bí ìgbà pé wọ́n tún bu epo sínú wọ́n tún bu pẹtrólù sínú náà ní ìjà àwọn gbajúmọ̀ òṣèré tíátà méjèèjì náà. Ṣá o lásìkò táwọn èèyàn rò pé ìjà àwọn méjèèjì yóò sinmi ní ọ̀sẹ̀ tó kọjá ní Ìyábọ̀ Òjó ló tún gba orí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ lọ tó sì lọ da orúkọ Lizzy síbẹ̀ pé kí gbogbo àwọn èèyàn jọ̀wọ́ ká bóun pé obìnrin náà ká sì bóun kìlọ̀ fún gidigidi nítorí pé ó ti ń kọjá ìyá rẹ̀. Ìyábọ̀ Òjó ní gbogbo àwọn tí ó súnmọ́ òun ó ní Lizzy Anjorin ló bẹ̀rẹ̀ sí ni máa yẹ̀yẹ́ lójú ẹ̀rọ ayélujára tó ń yẹ̀yẹ́ wọn tó ń dúnkòkò mẹ́ẹ̀mí wọn tó sì ń gbé wọn ṣépè gidigidi. Obìnrin náà ní gbogbo ẹni tó bá mọjú Lizzy Anjorin ká bóun kìlọ̀ fún un nítorí pé ó ti ń kọjá ààlà ó sì ti ń kọjá ààyè rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Lizzy Anjorin kò tí ì dá orúkọ Ìyábọ̀ Òjó yọ níbi ìgbà tó ń fèsì fún un, ṣùgbọ́n tọ́pọ̀ àwọn èèyàn tó ń wo ibi tí ọ̀rọ̀ àwọn méjèèjì ń lọ yìí iná tètè ń gba àwọn àgbà òṣèré tíátà pàápàá àwọn bíi Alhaji Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello, ọmọọba Jídé Kòsọ́kọ́, àwọn ìyá tó ti pẹ́yìn di iṣẹ́ tíátà bíi Wòlíì Ìdòwú Phillips ìyá Rainbow, Alhaja Táíwò Hassan tí wọ́n ń pè ní Màmá Àwẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpè kan lè ti dìde sí ọ̀rọ̀ náà ká pe àwọn méjèèjì ká sì bá wọn parí ẹ̀ lọ́wọ́ kan.